yọ ọwọ́ àkùsọ̀ gbogbo àwa tọ́lọ́hún fi tì wọ́n ká sì ń tọ́lọ́hún ṣe wọ́n ká sì wọ́n ní dáadáa sí i ká tuntun ìtọ́lọ́ wọn mọ̀ bẹ́ẹ̀ gbọ́mi yé lẹ́yìn àbá gbọ́mọ kékeré lọ tọ́ba di pé bóyá aṣọ tá a wọ̀ fún bá fẹ́ rí bákan àwọn èèyàn gbé àsákèsí pé à sọ́ọ̀tì lè kéré ìlà ilé òkú gbogbo ẹ̀ náà àwa tá à ń bẹ pẹ̀lú bàbá ní ẹjọ́ ṣe bàbá dáadáa o tọ́lọ́ wọn bí wa tá a bá sí wọn dáadáa. Baba had become a dynasty. Baba had become a foundation. Baba had become an icon. And Baba is a nation. Ummatan wahida. Tí gbogbo wa lọ kì í ká ló máa bá ìlú ha kí ló ń bẹ ìgbà àti ẹ̀dá kan fìlì tọ́lọ̀. Gbogbo tí wọ́n máa gbọ́ láàyè tí wọ́n wà dáadáa ni o. Gbogbo tí wọ́n máa rí láàyè tí wọ́n wà dáadáa ni o. Ẹ má jẹ́ kí bàbá gbọ́ nǹkan mi àfi dáadáa. Kí wọ́n má rí nǹkan mi àfi dáadáa. Kì í ṣe ìfẹ́ nígbà tí ẹ bá tó sọ fún yẹn pé lágbájá sọ báyìí. No! I make bold to say it and I stand correctly. Ẹ̀yin ká bá mi lọ́jọ́ kan ní ẹnìkan ní mo sí yín lẹ́yìn mo ní wọ́n lọ sọ tó bà nínú jẹ́ kì í ṣẹ́ni tó ṣe lórí mo sí yín lẹ́yìn torí ọlọ́run ò jí orí torí bẹ́ẹ̀ ni mo kọ sí. Wọ́n ti wọ́n tó tẹ́lẹ̀ ọmọ kọ́rọ̀ mi ó yẹ yín jù báyìí lọ àti má sì wá wà ní pé àti nílùú ìdí ìbá ṣe sọ báyìí fún ẹ̀yin tá a jọ jẹ́ ẹgbẹ́ àdẹ́pẹ́ mo ṣàkóso yín. Bàbá ti wà láàyè sáltótì wọ́n ti wà láàyè tí a bá rí kọ́lọ́wọ́n máa bá wọn rí tí a bá gbọ́ kọ́lọ́wọ́n máa bá wọn gbọ́ tí a bá mú kọ́lọ́wọ́n bá wọn mú gbogbo bí tí a bá dé kọ́lọ́wọ́n sọ̀kalẹ̀ bẹ́ẹ̀. Báwo la sì wá sí bàbá dáadáa ká fi jèrè lára bàbá. Al-Fatiha. Bismillahirrahmanirrahim. Alhamdulillahi rabbil alamin. Ar-Rahmanirrahim. Maliki yawmiddin. إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. Finally, I will see this opportunity in recognizing the presence of the governor, ably represented by the Secretary to the State Government. I was told that he's now here representing the governor. Kọ́lọ́run bá wa ṣe gómìnà ní tẹ́lẹ̀pẹ̀lẹ́. Kọ́lọ́run tí wọ́n sọ kalẹ̀ ní dáadáa. Aláàjọkàn sọ̀rọ̀ kọ́lọ́run máa ń pa Ọ̀yọ́ stéètì jẹ́. Kọ́mọ́ bá Lagos stéètì jẹ́ àti gbogbo ilẹ̀ Yorùbá. Láti gbogbo Nàìjíríà. Gbogbo challenges tàrí kọ́lọ́run bá wa yanjú ẹ̀.